lọ́jọ́ kẹfà oṣù kẹrin ọdún 2023 ní gudugbẹ̀ ńlá já o alájà Kúbúrátù Àdíjà ló kú màmá Pasuma ìyàwó ànábì ló lọ lójú Àlàbí gan bí ẹni pé ayé ti fẹ́ parẹ́ ni àti pé lójú àwọn ọ̀tá ohun tí wọ́n sọ náà ni pé wàyí o omi ti wá tán lẹ́yìn ẹja Àlàbí ọmọ onífẹ́ àbúrẹ́ àkàdé owó rẹ̀ mọ́ wọ́n ní ọmọ wọn ní òró ẹ̀kan nílé àrùn yàngàn yóò ṣẹ̀gbà wípé ayé yìí ṣe pé méjì ni o lóòótọ́ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ o òdodo ní pàpà wípé níṣe ni wọ́n gbérúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kiri ṣùgbọ́n ìyá kan wà o ńlá nínú àwọn obìnrin tó wà láyé ni abiyamọ gidi ní pàpà ìyẹn mother in Christ dókítà Esther Ido Phillips ẹni tí gbogbo ayé mọ̀ sí màmá Repo òun àti ìyá Pasuma yìí wọ́n ní wọ́n wọ̀ dáadáa o abẹ́yìn náà mọ̀ pé òṣèré tíátà ńlá ni Àdíjàtù Kúbúrà ìyá Pasuma ṣe bóyá ká sọ pé èdè à ń ṣeré à ń ṣe tíátà nítorí ti ìyá Repo ti pàdé ara wọn ṣùgbọ́n lọ́rọ̀ kan ìmùlẹ̀ dáadáa ni wọ́n o bẹ́ẹ̀ ni adé òní kú ká dẹ̀yìn ẹ̀ sákìtàn wọ́n lè náà ni ó mú madam Lábìyátù ìyá Fẹ́mi tó fi Pasuma lọ́kàn balẹ̀ wípé aṣọ ara òun ní bá wà sí ń ṣe o ẹni bá sì rò pé omi ti sọ lẹ́yìn ẹja Àlàbí tọ̀hún yóò bá òun mú nǹkan nílẹ̀ dáadáa o torí nígbà ayé màmá tó bí ìyẹn alájà Kúbúrà ọ̀rọ̀ àjọsọ ti wà o wípé bí òun bá ń bẹ tóun kò bá tún sí mọ́ àṣà ayé kan báyìí kò ní gbé bàbá Bàràkátù àwa o nígbà tí ìyá Pàṣọ kò sí mọ́ ṣùgbọ́n òun ìyá kù àti pé ọ̀gá ńlá ni òun yóò fi pọn Pasuma pẹ́pẹ́pẹ́ káwọn ọ̀tá Àlàbí àwọn ìkà àwọn tí wọ́n rò pé omi tán lẹ́yìn ẹja ẹ̀ ò lọ sinmi àròyé ṣèbí láìpẹ́ yìí náà ni Wàsíù Àlàbí tún lé lẹ́ni ọdún kan sí ilé-ìkọ̀ Ìpẹ́ òun ni màmá Repo bá gbé aṣọ àdúrà ní ńláwọ̀ òdì ọmọlé lẹ́gbẹ̀ẹ́ Ìkẹjà nílé bàbá Bàràkátù àdúrà ló ṣe o ó di oṣọdún yìí náà kọba aláwọ̀ àbẹ̀jẹ́ ò lè ṣe ẹ̀mí ìsì ṣùgbọ́n o mọ̀ dájú wípé ọ̀tá ń bẹ àwọn aṣebí wà bẹ́ẹ̀ ni ọba aláwọ̀ àbí kò ní jẹ́ kí wọ́n lè ráyè lọ́dọ̀ ọmọ onífẹ́ àbúrẹ́ ọmọ àkàdé owó rẹ̀ mọ́ bó o ní màmá Repo ṣe wí kíní ọ̀hún ẹ máa bá wa ká lọ. gbogbo ẹ ti lọ irọ́ náà pa ìyá kan wà nígbà ẹ ti aṣọ búra mi ló jẹ́ lórí jẹ́ lára ọmọ tó ń dùn òun wọ́n máa rí inú ilé òní dà ní kò ṣe ibi tí àìsàn wà lọ́sẹ̀ náà lọ́wọ́ ìlú fi hàn mí bí wọ́n aláṣẹ ọkọ̀ kọ́ yẹn sùn àkó mẹ́lẹ̀ àmì jẹ́sí ẹgbẹ́ sùn wẹ̀ sùn láfíà pípé tí wọ́n fẹ́ ṣe ní ayé ayé tó máa fẹ́ tì ohun yẹn wọ́n máa dùn létí ara yẹn kò ní kan a lè ṣe kan má lọ́ta à ń tọ́ra wa ni a lè ṣe kan má lọ́ta ṣùgbọ́n mi ò ọ̀tá Ọlọ́run ló mọ̀ ọ̀tá ò ní dúró tì ọ̀tá ò ní dúró tì tó bá tiẹ̀ ló ń fẹ́ gbọ́wọ́ kọ́wọ́ àwọn ọmọ á gbé ọwọ́ yẹn dàbí àdàbí tẹ̀mí ló ń bá pọmọ lọ́mọ jẹ àdàbí tí bá ní kó má dàn fọmọ lọ́mọ tẹ̀mí ò bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣìṣà sùn mí mẹ́ràn lórúkọ Jésù Àlàbí congratulations long life and prosperity àti ṣọdún àti màṣọdún tó mọ lágbára Ọlọ́run. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúre, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Kọ́ni lọ́gbọ́n. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.
láìkí ẹ̀.